ọjọ́ ìsinmi lónìí tó kẹ́yìn sí ọ̀sẹ̀ lágbára ọlọ́run ọba ìsinmi wa kò ní di wàhálà ìdààmú fún wa láṣẹ Elédùà. Àmì ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sójú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́ àbámẹ́ta ọjọ́ 14 nínú oṣù kẹsàn-án ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ jẹ́ ká mu tíì gbígbóná à ń padà bọ̀. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra tó tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ oyè èyí tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 ọ̀gbẹ́ni Peter Obi òun mà ló ti bu ẹnu àtẹ́lu bí ìjọba àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe ń náwó yàfùnyàfùn bí ọmọ ẹlẹ́dà báyìí wípé ó jẹ́ nǹkan tó kù díẹ̀ káàtó àti wípé ó ń ṣe àkóbá tóun ti dènà fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà àti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Peter Obi èyí tó bẹnu àtẹ́lu sáà ìṣàkóso ààrẹ Tinubu lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àwọn owó kan èyí tí wọ́n ní ààrẹ ó ń yà sọ́tọ̀ fún àwọn àkànṣe iṣẹ́ kan òbítíbitì owó ọ̀hún tó ní ó ṣeé ṣe tó bá jẹ́ pé ààrẹ Tinubu ó mọ̀ nípa bí a ti tukọ̀ àti bí a ti ń darí orílẹ̀-èdè ni kó má ná owó náà lọ́nà tó ń gbà ná owó ọ̀hún. Peter Obi èyí tó mú ọ̀bẹ tó ń ti àwọn nǹkan tó fi mọ́ bírò àti ìwé tó bẹ̀rẹ̀ sí ní gé kinní ọ̀hún lẹ́kìrì bí bá ń ṣe ẹ̀ràn. Ó ní lákọ̀ọ́kọ́ náà ó ní àìpẹ́ yìí nílé iṣẹ́ ààrẹ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n kéde ríra bàálù agbérapá tó jẹ́ ti aládàáni fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tuntun. Ètò owó ọ̀hún lọ sí mílíọ̀nù lọ́nà $100 $100 million. Ó ní bákan náà ni ààrẹ Tinubu tún ya owó kan sọ́tọ̀ fún àtúnṣe ilé igbákejì ààrẹ nílùú Àbújá eléyìí tó tó bílíọ̀nù 21 náírà 21 billion naira. Ó ní kò tán síbẹ̀ ó ní láìpẹ́ yìí náà ni ààrẹ Tinubu tún ya bílíọ̀nù 15 náírà 50 billion naira sọ́tọ̀ fún láti kọ́ ilé ìwòsàn èyí tí wọ́n máa lò nílé ìgbìmọ̀ aṣòfin àgbà nílùú Àbújá. Ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ àpà ló lè ná owó bí ààrẹ Tinubu ṣe ná owó ọ̀hún. Ó ní tí kì í bá ṣe pé èèyàn ya ọ̀dájú tòun ti àìbìkítà àìlákàkún tòun ti àìnáni nǹkan èyí tó dáa. Ó ní ó lé ní mílíọ̀nù lọ́nà 20 àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ò ní agbára àti jẹ oúnjẹ ẹ̀ẹ̀mejì gbèlètàsé yóò pé 3 ní ojúmọ́ lórílẹ̀-èdè Nàìjíríà látàrí bí nǹkan ò ṣe fararọ mọ́ tí oúnjẹ sì ti wọ́n gógó pẹ̀lú owó gọbọi èyí tó ń ra bẹtiróòlù eléyìí tó mú ìnira bá ìṣàkóso ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní orílẹ̀-èdè yìí tó ń ti àkóbá èyí tó ṣe fún ètò ọrọ̀ ajé ilẹ̀ wa Nàìjíríà. Peter Obi èyí tó sọ̀rọ̀ náà lórí ètò kan níbi wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ojú òye rẹ̀ sí ètò ìṣèjọba Tinubu òun ló sọ àwọn ọ̀rọ̀ ọ̀hún tó ń pọ̀ jáde lẹ́nu bí ìgbà tí ẹ̀rọ ń lọ ògì èyí tí wọ́n fẹ́ fi mú kọ ọ̀rọ̀ lójúmọ́ ni o. Gẹ́gẹ́ bí Peter Obi bó ti sọ̀rọ̀ náà lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀, Peter Obi lòun gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun yóò gbà á lámọ̀ràn bó bá lè létí kó gbọ́ ohun tí ẹ̀mí sọ wípé kó ṣe ohun tó tọ́ o nítorí pé ìnira pọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, ebi ń pa àwọn ọmọ Nàìjíríà, àìríjẹ àìrímu ti ba ìlú yìí jẹ́. Ó ní bí nǹkan ti ń lọ ibi wọn bá wá wọ̀rọ̀ kan fi ṣàdá. Ó ní yóò jẹ́ kí ètò ààbò ilẹ̀ yìí kó mẹ́hẹ̀ kó sì di nǹkan tí ó máa jẹ́ ìbẹ̀rùbojo fún àwọn ọmọ ilẹ̀ yìí láti gbé. Wọ́n ti ní kí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ fi ọkàn balẹ̀ báyìí wípé láti ọ̀sẹ̀ tuntun eléyìí tá ń wò lọ́ọ̀kan yìí ní ilé-iṣẹ́ ìfọ epo Dangote tó kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa gbé epo bẹtiróòlù jáde èyí tó sì jẹ́ àmì ìdánilójú wípé bẹtiróòlù yóò wà ní ọ̀pọ̀ yanturu láwọn ilé ìtajà epo gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ó ṣeé ṣe kí ẹ̀dínwó kó tún bá iye tí wọ́n máa ta jálá epo bẹtiróòlù kan báyìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ọ̀dọ̀ àwọn alágbàtà epo bẹtiróòlù tó jẹ́ ti aládàáni lórílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n sọ di mímọ̀ pẹ̀lú ìdánilójú pé láti ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí
wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa rí epo bẹtiróòlù rà nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ àjàgbé tí ń gbé epo tó jẹ́ ti àwọn aládàáni ni wọ́n ti ń darí lọ sínú ọgbà ilé-iṣẹ́ ìfọ epo Dangote tó ń bẹ ní agbègbè Ìbẹ̀jú Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó tí ṣe torílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní láti ọjọ́ àìkú Sunday ọ̀sẹ̀ tuntun eléyìí táàmù ní kò pẹ́ yìí àwọn epo ọ̀hún yóò bẹ̀rẹ̀ sí ní máa jáde ńtoní tìkẹ́tìkẹ́ ńtoní rọ̀tírọ̀tí àti wípé ó ṣeé ṣe kí iye tí wọ́n ń ta jálá epo ọ̀hún kó wálẹ̀ jọjọ yàtọ̀ sí eléyìí tí wọ́n ń tà èyí tó ti lé ní $1,000 báyìí tí wọ́n ń ta jálá epo bẹtiróòlù. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde o, wọ́n ní Aliko Dangote eléyìí tó jẹ́ alága ti olùdarí iléeṣẹ́ ìfọ epo ọ̀hún náà ti sọ tẹ́lẹ̀ wípé òun ti ké sí iléeṣẹ́ ìjọba ti NNPCL wípé àwọn ni yóò kọ́kọ́ gbé epo jáde. Ó ní pẹ̀lú báyìí tí àwọn alágbàtà aládàáni náà tí àwọn náà ti fọwọ́sowọ́pọ̀, ó ní ajẹ́ ipò ọ̀rọ̀ ọ̀hún ti gúrégé o síbi tá a fẹ́ kó dúró sí ni. Ó ní ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì mọ̀ fẹ́ni yóò gbódómì bá a bá fowó ra òyì ń kọ̀ọ̀yàn ni. Ó ní ẹ máa bọ̀ epo ti wà ńlẹ̀ nítorí bìbà kí wọ́n bẹ̀rẹ̀ sí ni wọ́n máa gbé epo jáde nítorí tìkẹ́tìkẹ́ kí wọ́n sì rí dájú wípé iye tí wọ́n bá tà ní kí wọ́n sọ fún àwọn ènìyàn kí wọ́n má fi èrú gba ìbùkún mọ́ lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n sì rí dájú wípé owó tí wọ́n máa ta jálá epo láwọn ilé ìtajà epo gbogbo ó wálẹ̀ yàtọ̀ sí iye tí wọ́n ń gbé wọlé láti òkè òkun tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí èyí tí wọ́n ń tà ní owó gọbọi tó sì ń kó ìnira bá àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí Dangote náà bóun náà ti sọ tirẹ̀. Ẹ̀wẹ̀ Yorùbá bọ̀ wọ́n ní ohun tó bá jọ ohun náà là á fi wéra wọn. Èpo ẹ̀pà ló jẹpo sí ẹ̀ rírí bí ìsóńsó ẹnu asínbà yìí ti já sóró ogun o. Ẹni tó jẹ́ igbákejì ààrẹ ní ilé-iṣẹ́ ti Dangote lórílẹ̀‐èdè wa Nàìjíríà eyín ọ̀gbẹ́ni Divakuma Edwin ohun màá ló ti sọ̀rọ̀ kan ọ̀rọ̀ tó mú ìbẹ̀rù bojo bá àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ ti Dangote àti àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lórí bí àwọn agbẹ̀yìngbẹ́bọjẹ́ kan bí wọ́n ṣe ń kọ ìwé jẹ̀rànjẹ̀ràn láti fi ẹ̀sùn iléeṣẹ́ ìfọ epo Dangote sun ààrẹ Bọ́lá Tinubu wípé iye tí Dangote ń ta dísù rẹ̀ ó ti wálẹ̀ ju iye tó yẹ kí wọ́n máa tà á lọ o. Bẹ́ẹ̀ bá gbàgbé wọ́n ní Dangote ní ìgbà tí iléeṣẹ́ ìfọ epo rẹ̀ bẹ̀rẹ̀ sí ní fọ epo dísù eléyìí tí wọ́n ti ń gbé jáde ó ní látòrí $1,200 tí wọ́n ń tà láwọn ilé ìtajà epo gbogbo sí ìbámu iye tí wọ́n ń gbé wọlé láti òkè òkun eyín 1,002. Wọ́n ní ṣùgbọ́n ní ìgbà tí ti Dangote wọnú ọjà báyìí ó bẹ̀rẹ̀ sí ní ta dísù tirẹ̀ tí í ṣe jálá kan ní $1,000 báyìí ni wọ́n tuntun gbé wálẹ̀ yìí pé $1,000 ó dín ní $100 ló ń ta jálá dísù kan $900 èyí tí wọ́n sì ní àwọn alágbàtà epo wọ́n ti fi ẹjọ́ sun ààrẹ Tinubu láti pe àkíyèsí iléeṣẹ́ ìfọ epo Dangote wípé kó má bà ọjà jẹ́ fún wọn. Báyìí ni Edwin wá ní bá a ti ń gbìyànjú láti jẹ ìkuru kó tán láwo ń làwọn ọ̀bàyéjẹ́ ènìyàn kan ń gbọ́nwọ́ rẹ̀ sí o. Ó ní gbogbo ìlàkàkà láti lè jẹ́ kí dísù àti pẹtiróòlù kó wálẹ̀ dáadáa ní orílẹ̀-èdè Nàìjíríà kó lè rọrùn fún mùtúmùwà ń làwọn oníṣẹ́ ibi àwọn àríjẹ nídìíwà ìbàjẹ́ àríjẹ màdàrú kan ni wọ́n ń gbìyànjú láti lè jẹ́ kó wọ́n o. Onírú wọn ni wọ́n lọ fi ẹjọ́ sun ààrẹ Tinubu láti lè jẹ́ kí àwọn máa ta dísù tí wọ́n lọ́wọ́n gógó sí ìbámu iye tí wọ́n ń gbé wọlé láti òkè òkun. Ó ní kí ni àǹfààní eléyìí tí yóò fún wa pẹ̀lú nǹkan tí àwọn ènìyàn tí wọ́n ń ṣe yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látẹnu igbákejì ààrẹ ti iléeṣẹ́ ìfọ epo Dangote ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní máfoko mi dá ọ̀nà ọjọ́ kan báyìí ń lè yàn kọ́ o. Ìjọba ìpínlẹ̀ Èkó tó ń ti àwọn òṣìṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ Èkó eyín káyì àwọn mà ni wọ́n gbé ìgbésẹ̀ akíkan nínú ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí pẹ̀lú bí wọ́n ṣe lọ sí àwọn abẹ́ afárá kan tó ń bẹ ní erékùṣù ní ìpínlẹ̀ Èkó. Àwọn ènìyàn tí wọ́n ń ta ọjà lábẹ́ afárá tí wọ́n sì ti sọ ibẹ̀ dílé o ni wọ́n ti lé wọn dànù wípé ó lòdì sí òfin àlàkalẹ̀ ọ̀rọ̀ àyíká àti àlàáfíà ìpínlẹ̀ Èkó léyìí tí wọ́n sì ní ewu tí bẹ́ẹ̀ pọ̀ jọjọ nítorí abẹ́ afárá tí wọ́n wà yìí ènìyàn ló kọ̀ òpó Ọlọ́run ọba nìkan ni kì í wò
ohun tó bá ti jẹ́ ènìyàn tó bá ní ìbẹ̀rẹ̀ ó di dandan kó ní òpin. Wọ́n ló ṣeé ṣe kí afárá ọ̀hún lọ já lójijì tó sì lè fa ikú àti wàhálà ìdààmú léyìí tí wọ́n máa ní ìjọba ìpínlẹ̀ Èkó ní òṣìṣẹ́ wọn bí iṣẹ́. Ṣùgbọ́n lánàá òde yìí ti ṣọjọ́ Jímọ̀ nínú fọ́nrán kan eléyìí tí ẹni tó jẹ́ alámòjútó fún ọ̀rọ̀ àyíká àti ọ̀rọ̀ omi mímu ọ̀gbẹ́ni Tòkunbọ̀ Wahab ní ìpínlẹ̀ Èkó tó gbé jáde tó tún kọ sórí ìkànnì ayélujára X rẹ̀ tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀. èyí ló ti sọ di mímọ̀ wípé àwọn òṣìṣẹ́ káyì èyí tó ń rí sí ọ̀rọ̀ àyíká àti agbègbè ní ìpínlẹ̀ Èkó mà ní wọ́n jáde tí wọ́n sì ti lé àwọn ènìyàn tó ń bẹ lábẹ́ afárá kan ní ìpínlẹ̀ Èkó èyí tó wà ní abẹ́ afárá tí Ọbalẹ́ndé tó lọ sí Dodan Barracks wípé gbogbo àwọn èèyàn tó ń bẹ ní abẹ́ afárá náà ni wọ́n ti lé dànù. Ìgbẹ́ àfẹ́wé ni kí wọ́n kúrò ńbẹ̀ kí wọ́n lọ wá ibòmíì tí wọ́n ti máa ṣe kátàkárà àti ètò ọrọ̀ ajé wọn kí wọ́n sì jẹ́ kí abẹ́ afárá náà kó wà ní ìmọ́tótó àti wípé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn jàǹdùkú kan wọ́n á máa sá sí abẹ́ afárá ọ̀hún níbi àwọn pàlàpolo àlàfo bẹ̀ láti máa já nǹkan gbà lọ́wọ́ àwọn ènìyàn tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ èyí tó ń lọ tó ń bọ̀ nítòsí abẹ́ afárá Ọbalẹ́ndé èyí tó lọ sí Bárẹ́kè Dodan ní ìpínlẹ̀ Èkó. Ó wá ní báyìí ibẹ̀ ti di èèwọ̀ ẹni tó bá sì ti mú báyìí yóò fojú ba ilé ẹjọ́ ni gẹ́gẹ́ bí alámòjútó Tòkunbọ̀ bó ti fi ọ̀rọ̀ léde. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọrin tàkasùfé wèrè olórin ìdààmú àdúgbò èèyàn Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable òun mà ń lò tí ní òun ti ká lára òun ó ní ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run máa ń gba inú rẹ̀ sọ̀rọ̀ ń lòun jẹ́ ó ní pàìtọ̀ gidi lòun tí òun kì í ṣe ayédèrú pàìtọ̀. Portable tó sọ̀rọ̀ náà lẹ́yìn ẹ̀sùn tí wọ́n fi kàn wípé ó gbá pàìtọ̀ kan lójú níwájú ilé ìtajà ibi ó ti ń ṣe ọrọ̀ ajé rẹ̀ ní agbègbè Ṣàngó Ọ̀tà ní ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí. Pàìtọ̀ ọ̀hún tí wọ́n lójọ́ kan nínú àwọn ọmọlẹ́yìn Bíléwù Ọ̀ṣọ́fà tí ń ṣe ọmọ Sẹ̀lẹ́ òun ni wọ́n ní ó ń kéde ọ̀rọ̀ ìgbàlà ìwòsàn níwájú ilé ìta ọtí fàájì ti Portable ní ìpínlẹ̀ Ògùn èyí tí inú sì bí Portable tó jáde wípé bí ó bá kéde ọ̀rọ̀ Ọlọ́run kò yẹ kó jẹ́ iwájú ilé ìtajà ti tòun èyí tó sì ti ṣe àkóbá fún ìtajà rẹ̀ tó ń kóbá àwọn èèyàn èyí tó wà níbi wọ́n ti ń ṣe fàájì lọ́wọ́. Ó ló yẹ ó gba bòmíì lọ ni tí Portable sì gbá pàìtọ̀ ọ̀hún lójú ṣùgbọ́n Portable ti wá sọ̀rọ̀ ó ní fún ara òun mọ̀ pé pàìtọ̀ náà irọ́ àti ayédèrú pàìtọ̀ ló wá ń pa níbẹ̀ ó fẹ́ ba ọjà jẹ́ fún òun ìpè wọ́n ran níṣẹ́ ibi ni ó ní àìmọ́ṣẹ́kọ̀ ọmọrogùn in ló fà á tó fi torí bomi gbóná ó ní tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo Ọlọ́run ló pe pàìtọ̀ náà ó ní Ọlọ́run yóò ti kàn sí òun tóun yóò sì mọ bí òun ṣe bá sọ̀rọ̀ ní ìtùbínùbí ó ní ṣùgbọ́n láì gbọ́hùn Ọlọ́run tóun gbọ́ sí etí òun ló ṣègbè ìgbájú fún pàìtọ̀ náà gẹ́gẹ́ bí Portable ti sọ. Ó ní lákòótán náà rọ̀ òun ó lóun ti di pàìtọ̀ bí wọ́n bá pe òun kọ́ máa ní pàìtọ̀ Portable gẹ́gẹ́ bí Portable bó ti sọ ọ̀rọ̀ náà. Tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní. Ẹ jẹ́ ká ṣe dáadáa nítorí ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ni ó dà lọ́la. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́tun rè míì mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà òní nà wá fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.